sọ kó tó di gbogbo kèrò ọ̀run. Bí mo bá dé o, wọ́n wá bá gbàgbọ́ láyé. Bídájọ́ bá bẹ̀rẹ̀ nílé Ọlọ́run, bídájọ́ bá bẹ̀rẹ̀ nílé Ọlọ́run, bọ́lá láì wá bí Ọlọ́run, òun ẹlẹ́ṣẹ̀ yóò yọrí sí. Bí mo bá dé, wọ́n wá bá gbàgbọ́ láyé. Bí mo bá dé, wọ́n wá bá gbàgbọ́ láyé. Lọ̀rọ̀ tí Jésù sọ kó tó di gbogbo kèrò ọ̀run. Bí mo bá dé o, wọ́n wá bá gbàgbọ́ láyé. Ìjọ Ọlọ́run, ìjọ tí Jésù olùràpadà olùgbàlà olùdáǹdè fẹ̀jẹ̀ rẹ̀ rà ni mò ń wí. Ó jìyà lórí àgbélébù, ó kúkú oró apá bí arúfin lórí igi. Torí kémi àti rẹ ó lè bọ́ lóko ẹrú èso ẹ̀ṣẹ̀ náà ni. Jésù olùgbàlà wípé ta làwọn ènìyàn ń fèmí ọmọ ènìyàn pè náà? Wọ́n ní Jòhánù onítẹ̀bọmi ni, àwọn mìíràn ní Èlíjà wòlíì. Ó bi àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ léèrè wípé ta lẹ̀yin gan fi mí pè ọ́ jàre? Símónì Pétérù dáhùn, ó sì wípé ìwọ ni Kristi náà, ọmọ Ọlọ́run alààyè. Jésù olùgbàlà fèsì padà, kì í ṣẹ̀jẹ̀ tàbẹ́ràn ara ló fèyí hàn ọ́, bí kò ṣe bàbá mi tí ń bẹ lọ́run. Orí àpáta yìí ni wọ́n kọjọ mi lé, ẹnu ọ̀nà ipò òkú kò sì ní lè borí wọn. Kristi làpáta tí mò ń wí, orí Jésù lágbẹ́jọ́ àkọ́kọ́ kàsí kó wá ń gbọ́. Lẹ́yìn ìgòkèrè ọ̀run Jésù lẹ̀mí mímọ́ dé, tí ń ṣàkóso ìjọ níbi gbogbo. Ìjọ bẹ̀rẹ̀ sí ní gbilẹ̀ káàkiri àgbáyé títí tó fi dórílẹ̀-èdè tá a wà yìí. Ọpẹ́ ni fún Baba. Ìmọ́lẹ̀ dé, òkùnkùn sì paradà pátápátá. Onífásúnfà ìníná, ọlọ́pẹ̀lẹ̀ pẹ̀lú dáná sí. Àwọn òkùnkùn rọ́wọ́ mú mọ́, ọ̀gọ̀rọ̀ ènìyàn gba Jésù gbọ́, ìjọ sì ń gbilẹ̀ sí i. Kó tó di pé ìjọ dígí àràbà káàkiri àgbáyé, ọ̀pọ̀ àwọn oníyìnrere ló lọ sí i. Wọ́n fẹ̀mí wọn lélẹ̀ kí ìyìnrere lè dúró, abẹ́ ọ̀pọ̀ lórí nítorí ìpolongo ìyìnrere. Afàyùnrẹ́ ọ̀pọ̀, àwọn mìíràn wọ́n jù wọ́n sínú òkun. Àwọn wọ̀nyí là ń pè láwọn tó jẹ́rìí kú, ẹ̀mí wọn ò jẹ́ nǹkan kan sí wọn títí dójú ikú porogodo. Ohun tó ká mi lára tó sì ń dùn mí wọnú egungun lóhun tíjọ ìwòyí dà káàkiri àgbáyé. Àwọn ìjọ ń fìyà jẹ àwọn ìránṣẹ́, àwọn olùṣọ́ àgùntàn sì ń rù wọn gbogbo. Èyí owó oṣù wọn gan kì í bọ́ sí déédéé, bó bá ṣe wù gbìmọ̀ ìjọ ni wọ́n ń ṣòwò wọn. Ó nira fọ́pọ̀ ìránṣẹ́ láti rówó ilé ìwé àwọn ọmọ wọn san. Ọjọ́ tí ọ̀pọ̀ ti joyè nínú ìjọ tí wọ́n sì ti yàn sínú ìgbìmọ̀ nìṣòro dé, wọ́n fi ọ̀sà kápò, àpò sì ń jò, owó ìjọ ló fi ń sararindin. Bíṣẹ́ bá fẹ́ jáde nínú ìjọ, ìwọ ló ṣètò àwọn èèyàn tí a ṣe. Bó bá jẹ́ 2,000 ló fẹ́ gbà, ó bá dì í kó sọ pé 6,000 ni. Àwé òjò ẹ̀sìn rẹ ti sú, ó fẹ́ rọ̀ ná. Ẹni tí ò mọ̀ ọ́ yóò bọ́ ṣèdárò tọ́jọ́ bá pé. Ẹ̀gbọ́n rẹ̀ Ákánì tó sojú kòkòrò lọ́jọ́ sí òkò ni wọ́n sọ pa. Àṣegbé òsì, ẹ̀san ń bọ̀ láìpẹ́, kó yá àmúra sílẹ̀ fún jẹ̀gbọ́n. Gbogbo àwọn ọmọ ìjọ Ọlọ́run káàkiri àgbáyé, ẹ jẹ́ á ṣètọ́jú àwọn òjíṣẹ́ Olúwa. Tọ̀sán tòru ni wọ́n ń ṣe làálàá lórí wa. Oúnjẹ oníṣẹ́ tọ́ sí sáà nìwé mímọ́ wí. Ìdámẹ́wàá àtọrẹ ṣe pàtàkì, bẹ́ẹ̀ ló sì jẹ́ kókó. Olúwa ló pa láṣẹ fún gbogbo wa. Ṣé ni wọ́n máa ń bẹ ọ̀pọ̀ àwọn ọmọ ìjọ kó tó mú 2 nínú 100 wá dípò 10 tí Baba pa láṣẹ. Abálájọ tọ́nà ọ̀pọ̀ Kìrìsìtẹ́nì fi sapá kan jà mọ́, tọkọ̀ sí ń gbégbé ayé ìnira. Ẹ jẹ́ á ronúpìwàdà ká lè ṣe rere, ká nífẹ̀ẹ́ tòótọ́ sáwọn òjíṣẹ́ Ọlọ́run wa, ká máa fẹ́ wọn ká sì máa gẹ̀ wọ́n. A ò ní forí gbègún, ìlérí Ọlọ́run yóò ṣẹ mọ́ gbogbo wa lára. A ò ní ràjò àlọ́ọ̀dé, wọn ò ní dúró ìṣẹ́jú kan fún gbogbo wa. Gbogbo ènìyàn tó ń gbọ́ mi, ẹ máa fọkàn bọ́rọ̀ orin mi bọ̀. Ẹ̀mí ló ń bá wa sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́, kí gbogbo elétí ọmọ ó yá mi létí wọn. Àwọn ènìyàn kan ń bẹ, nípa èso wọn lẹ́fìmẹ̀ èyí tí wọ́n jẹ́. Ẹni ìpè ni wọ́n pera wọn ní tòótọ́, àmẹ́ni ìpè hanranwanran ni wọ́n o. Àwọn lolórin ẹ̀mí kan pè ní Sátánì lórí àga ìwàásù lọ́jọ́sí. Ẹni tó jogún àkáǹtì ogun bàbá rẹ̀ tó kú, ó ti ń ṣiṣẹ́ awo, àwọn ènìyàn sì ti mọ̀ ọ́n. Ìrí ló yí padà ló bá gba ṣọ́ọ̀ṣì lọ. Kò pẹ́ kò jìnnà, ó ti dájọ́ rẹ̀ sílẹ̀, ó sì ti bẹ̀rẹ̀ sí ní kákún fàya. Ìyàwó ilé di 4, àlè ò níye. Ó ti fòògùn korí àwọn ọmọ ìjọ mọ́gì ìrókò nígbó. Ayé ọ̀pọ̀ ọmọ ìjọ ń bàjẹ́, wọn ò sì yé lọ sílé awo, ilé awo tó pè ní ṣọ́ọ̀ṣì fáwọn aláìmọ̀ kankan. Mo ti gbọ́ tolùdásílẹ̀ tó jó lórí ẹgbẹ́ òkùnkùn 5 ọdọọdún ló ń fẹ̀mí àwọn ọmọ ìjọ rúbọ. Idán tí wọ́n ń pa ló ń jà àwọn ènìyàn lójú. Idán wọn ni wọ́n máa ń pè ní ìyanu fún gbogbo wa. Bọ̀dá àtàǹtì, mo bá ọ yọ̀, bẹ́ẹ̀ ni mo sì bára mi yọ̀. Tó ti fi wá mọ̀nà òtítọ́, a ò ní lùgbàdì ìṣòro tó ju agbára wa lọ. Ọ̀pọ̀ tó kúkú bọ́ sínú pàkúté àwọn eléṣù wọ̀nyí, ìṣòro ló dé bá wọn. Ó ṣeé ṣe kógun tán gbé lọ ó ṣẹ́, ó sì lè má ṣẹ́.
àmọ́ àgbá ìṣòro mìíràn ni wọ́n ò tún gbé padà wá sílé. Àwọn atúrọ́tà ìránṣẹ́ Sátánì ẹni ẹ̀kọ́ àwé ayé láti purọ́ ayé láti ṣèké bí ẹni sòdodo ẹni ó purọ́ mọ́ bó ló rán oníṣẹ́ òkùnkùn fẹ́ẹ́ dé ibi ò fẹ́ sá sí òfin kankan yé mi bí wọ́n bá wà lórí àga ìwàásù ẹnu wọn á dùn bí ẹni kó títọ́ ni wọ́n ń sọ wọn á sọra wọn dọlọ́run lórí àwọn ọmọ ìjọ tán bá ń wàásù lọ́wọ́ wọn á ṣàdoríkodò ọ̀rọ̀ Ọlọ́run torí ìdí méjì kọ́ torí kí wọn ó lè rí nǹkan kó sínú ìsáàsùn wọn ni ọ̀pọ̀ wọn ṣe bẹ́yìn náà mọ̀ wọ́n àwọn ló máa ń pariwo lórí ẹ̀rọ rédíò àti tẹlifíṣàn nígbà gbogbo ìwàásù wọn ò ní nǹkan kan ṣe lórí ìgbàlà ọkàn rárá bí kò ṣe lórí ìṣòro ayé wa gbogbo bó tilẹ̀ jẹ́ pé ìṣòro pitimo sínú ayé àwọn gan pẹ̀lú ìwọ lọ sínú ìpàdé àdúrà wọn wò ná bí ò bá ní ṣèkówó jọ ni wọn ò fi gbẹ̀yìn gbogbo ẹni ó bá fẹ́ la ọdún ìjà kó tètè máa mú ẹgbẹ̀rún méjì bọ̀ níwájú bó o bá fẹ́ sìnkú ọmọ ó yá àtẹ̀lé alàgbà kan olókìkí tilẹ̀ sọ nínú ìpàdé àdúrà rẹ̀ lọ́jọ́sí Olúwa sọ pé àwọn ènìyàn méje wà níbí kí wọ́n wá fọgọ́fà ẹgbẹ̀rún ṣiṣẹ́ f'Olúwa àwọn ènìyàn 14 ló dìde láti ṣiṣẹ́ Olúwa tálàgbà ń wí lójú ẹsẹ̀ ni bàbá wòlíì bá kọjú sẹ́gbẹ́ ògiri ló bá ní Olúwa kí ni ká ṣe káwọn méje tó kù padà àbí kán sì dúró ná fúnra ara rẹ̀ ló dára rẹ̀ lóhùn Olúwa ní ẹ dúró ẹ má wulẹ̀ lọ Ọlọ́run ọ̀pọ̀ àwọn ìránṣẹ́ Sátánì yìí inú àpò ní ń gbé aṣọ funfun pélébé náà fi ṣiṣẹ́ ọ̀hún fún wọn Ọlọ́run àwọn mìíràn inú òróró ní ń gbé ọ̀dọ̀ Sátánì ni wọ́n ti gbàgbára burúkú ọ̀hún ẹ̀ sì yé pariwo Ọlọ́run wọn káàkiri ìgboro ojúlówó àfọ̀ṣẹ́ ni wọ́n fi ń gbalẹ́gbalẹ̀ gba mọ́tò gbowó lọ́wọ́ àwọn ẹni ẹlẹ́ni ọ̀pọ̀ olùdásílẹ̀ oṣó ni wọ́n ṣẹ́ àwọn àlùjànnú ló ń gbowó gbé mọ́tò fún wọn tí wọ́n ń sọ pé bàbá àbẹ ti gbàgbé ẹ̀yin lẹ gbàdúrà fún mi lọ́jọ́sí ni mo ní wá fẹ̀mí ìmoore hàn o oṣó ọ̀hún náà lọ́pọ̀ ṣẹ́ fáwọn ọmọ ìjọ wọn òtítọ́ ni ẹni àìmọ̀rí lè tàrán sí Ọlọ́run lọ́rẹ ẹ má sì ní gbọ́ àmọ́ ní tiwọn èṣù ọ̀dàrà ni wọ́n bá dá májẹ̀mú ọ̀dọ̀ rẹ̀ náà lọ́ sì ti ń gbàgbára ẹ gbọ́ ṣèrànṣẹ́ Ọlọ́run náà nù ìgbà mìíràn wọn á gbé kọ̀kọ̀sọ̀ kò bànújẹ́ sọ̀ọ̀dẹ̀ tó ń dùn jẹ́jẹ́jẹ́ àwọn náà ni wọ́n sì tún wọ́n náà àbáyọ sí ṣòro ọ̀hún wò ó arélumọ bí owó fẹ́ẹ́ dènà ọ̀rọ̀ balẹ̀ milẹ̀ títí Jésù olùgbàlà ni mò ń wí lọ́jọ́ ọjọ́ náà àwáwí ò ní sí mọ́ torí pákókó oore ọ̀fẹ́ yóò ti ré kọjá lọ bàbá wòlíì ẹ̀ sì ronúpìwàdà kọjọ́ náà ó tó dé kẹ́ ẹ má bàa fi ká àbámọ̀ bọnu mo rántí ọjọ́ kan lábúlé kan tí mo forúkọ bò láṣìírí àwọn alàgbà kan láti inú ọ̀kan nínú àwọn ìjọ tó wà lábúlé wọ́n ń lọ látojúlé dójúlé láti gbowó lọ́wọ́ àwọn ènìyàn lábúlé wípé àsọtẹ́lẹ̀ jáde pé ká bọ̀kún lábúlé ká má bàa ríjà ògún ẹ rí i pé ìmọ̀ ti wọnú ọ̀pọ̀ ìjọ lọ ibo nípàdé ọlọ́jà pẹ̀lú asínwín ta ló ń jọ máa kú wárápá níwájú ọmọ akú yányán ta lè sùn níwájú Jésù náà ta ló ń jókòó níbi tí Jésù ti ń jọba bàbá wòlíì ẹrù tẹrù yóò wá papọ̀ bishop pastor evangelist doctor prophet apostle JP ẹ̀yin náà ni gbogbo rẹ̀ wọ́n bá fẹ́ fi hàn tí wọn ò sì tí ì pé gbogbo yèyí pé inú yìí ń dùn rárá abálájọ tẹ́ ẹ̀ fi jù bá ń lọ àfàdúrà jẹun níyìn ni commercial prophet àbáfàdúrà jagun àwọn ẹni tí ran yìí mọ̀ káàkiri àgbáyé gbogbo àpèlé wọn ò jólùṣọ́ àgùntàn lọ ọ̀pọ̀ kàwékàwé àmọ́ lọ́jọ́ tí wọ́n ti gbà pé wọ́n ti gbàgbé oyè dókítà ìjọsí ọ̀pọ̀ dáná sòwé ẹ̀rí rẹ̀ pátápátá ẹ ò rí báyé ṣe ń yẹ wọ́n káàkiri àgbáyé ẹni pàtàkì ni wọ́n ewé ńlá ni wọ́n pẹ̀lú nínú àwọn òjíṣẹ́ àmọ́ àwọn gan ò ríra wọn ní pàtàkì rárá ló mú k'Olúwa máa gbé wọn ga káàkiri orílẹ̀-èdè gbogbo ọjọ́ tí ọmọ mìíràn ti gbà pé ló ti dọ̀bálẹ̀ kí bàbá rẹ̀ gbẹ̀yìn toró ti ríra rẹ̀ bí Ọlọ́run àwọn òbí tó bí sáyé ẹ ò sì ronúpìwàdà kó tó pẹ́ ipò kíkó àbáwà láyé ẹ já rẹra wa sílẹ̀ pátápátá k'Olúwa lè gbé wa ga òtítọ́ ti kú láyé ọ̀nà jìn bó o bá lọ sòtítọ́ kó yá múra pé ibikíbi ló lè já sí torí òsòtítọ́ mọ́ irọ́ lókùn tí ń ṣèjọba níbi gbogbo ẹ̀yin òjíṣẹ́ tá a fi ṣẹ́ òtítọ́ rán ẹ má dẹ́kun yé sọ téèyàn bá kú sórí òtítọ́ sí òsàn ju kó wà láàyè lórí irọ́ lásán lọ owó àpèkánukò pàtàkì lọ́rọ̀ owó jẹ́ lórílẹ̀‐èdè àgbáyé owó la fi ṣe rere owó ọ̀hún náà ní kẹ̀kẹ́ ìyìn rere owó sì lè dá òun gbogbo àmọ́ bówó ṣe ṣe pàtàkì tó ó yẹ káwa ìránṣẹ́ ṣọ́ra ṣe owó ọ̀hún kó má bàa wó ayé àti iṣẹ́ ìránṣẹ́ wa ẹ̀yin ìránṣẹ́ Olúwa ní tòótọ́ ẹ máa ṣọ́ra ṣe ọ̀pọ̀ ìránṣẹ́ ti sọ̀rọ̀ owó lòrìṣà kúnlẹ̀bọ̀ ńṣe lójú wọn máa ń ranko tí ìsìn bá ti dórí ọ̀rọ̀ lórí owó mọ́ bá ń wàásù lórí ọ̀rọ̀ ìgbàlà wọn kì í mọ̀ nǹkan àbáwí torí pọ́rọ̀ ìgbàlà gangan òkúkú yé wọn àmọ́ ẹjẹ́ ó
ọ̀rọ̀ lórí owó bí bàbá ṣe ń fò sí wa ni yóò máa fò sókè. ìgbà yìí nínú wọn máa ń dùn jù láyé. àṣà kan ti wọnú ìjọ ìwòyí. owó dídá ní ìgbà púpọ̀ nínú àkókò ìsìn wọn gbogbo. ṣókí sí lọ́bẹ̀ oge lọ́rọ̀ ìwàásù dà pẹ̀lú. ṣé wọ́n ló wàá sọ fún wọn pé ṣókí kọ́ lọ́bẹ̀ oge. a jẹ́ pé o ti fún wọn ní kókó ìwàásù. bó bá dọjọ́ mẹ́jọ òní ìgbéraga àtẹ̀mí àtakò ni wọ́n sọ̀rọ̀ lé lórí tàbí kí wọ́n kúkú fẹjọ́ rẹ̀ sùn lọ́hùn wọn. pé kó o bọ́ síta kó o sì ságolo díẹ̀ bóyá àwọn èèyàn rí àmọ̀ wọn a sì wá túbá. nǹkan ń lọ nínú ìjọ Ọlọ́run. ọ̀rọ̀ owó dídá tí mò ń bá lọ tó bá jàjà jẹ́ àkókò ayẹyẹ tólúwa bá wá ṣe é tó jákòókò ìjáde òkú ẹ wá gbọ́ báwọn ministers of finance yóò ṣe máa pariwo tán èṣù ní bá wa náwó èṣù ní bá wa náwó ló máa gbọ́ lẹ́nu ẹlẹ́nu dídùn ìránṣẹ́ owó ẹ̀gbọ́n òkú ẹ̀yin lẹ́ẹ̀kọ̀kọ́ wá dúpẹ́ torí bó ṣe wo olúwa fún wa olúwa sì gbà ẹ̀yà wa dúpẹ́ lọ́wọ́ olúwa. àbúrò ẹ má ṣàfihàn ọmọ òkú agbo ilé òkú àna òkú ẹni ọmọ sin ọ̀rẹ́ ọmọ lóòkú látẹ̀kọ́ ọ̀rẹ́ ọmọ lóòkú láti Ìbàdàn ọ̀rẹ́ ọmọ lóòkú láti Ifẹ̀ Ìlọrin Àfọ̀njá gbogbo ẹ̀yin tèkìtì ń kọ́ ìkọ̀ọ̀kan ni wọ́n máa pè wọ́n wá dúpẹ́ ẹni wọn tí ò sí láyé mọ́ torí ìdí méjì kọ́ torí kí wọ́n lè rí nǹkan gbà lọ́wọ́ wọn ni. ohun tó burú jù ni pé òkú nínú àwọn ìránṣẹ́ kan máa ń dùn sí láyé bọ́mọ òkú lówó lọ́wọ́ bí olówó lọ́wọ́ àgungun ńlá bólóògbé ṣàìsàn kó tó kú àgungun tẹ̀tẹ̀ ó di dandan kí wọ́n gbowó táwọn rò kó tọ̀nà lọ́wọ́ wọn. ẹ wo ẹni arúgbó ẹ̀ bá kú tó sì ti náwó púpọ̀ nílé ìwòsàn bóyá amọ̀kú tó sì padà já síkú tó o tún dé ṣọ́ọ̀ṣì tówó tán fẹ́ gbà òṣìṣì lọ́wọ́ mọ́ ṣe ni òkúkú yọ̀ǹda òkú fún wọn. bóyá tí wọ́n bá gbé dọ́jà a sì já sówó ẹ̀yin ìránṣẹ́ jòkújòkú ẹ kú iṣẹ́ fún un. gbogbo ìránṣẹ́ Olódùmarè ní tòótọ́ ẹ jọ̀wọ́ mo bẹ̀ yín ẹ bá gbàdúrà kíjọba Jésù tètè dé káyé ó tó bàjẹ́ kọjá àkókòdùn. ọ̀rẹ́ bó o bá ní ìbànújẹ́ tó o sì lérò pé tó o bá dé ṣọ́ọ̀ṣì ìbànújẹ́ ọ̀hún á tán irọ́ ńlá ló fi pa. torí tó bá ṣe déédéé àkókò tí bàbá ń bínú lọ́wọ́ kò jọ gèdè kò jọ fọ̀ ni bàbá ó fi bọnu itọ́ ìbalẹ̀ kó padà sẹ́nu. àbátalágẹmọ́ bá dá lòòsà òkè gbà kólúkálukú ó kìlọ̀ fúnra rẹ̀ kọ́lọ́run ìpè mi má bàa bínú sí yín tó o wá rí bó yẹ kí jímèrè rẹ sọ gígùn kó o má bàa fara yíyágun bí aládìí. torí kàkà kó o da láyọ̀ wálé ó ṣeéṣe kí bàmíjẹ́ ọ̀hún ó tún pọ̀ sí i. àwọn ìránṣẹ́ kan sì ń bẹ orúkọ olùdásílẹ̀ wọn tó ti ṣe takuntakun ni wọ́n fi máa ń sarúmọjẹ láti lu àwọn ènìyàn ní jìbìtì láyé. àwòrán rẹ̀ lóòrì níwájú ilé ìjọsìn wọn àmọ́ èso ọ̀dàrà gangan ni bàbá fi ṣègbẹ́kẹ̀lé sórí bó fìwàjọ bàbá tó bí ọ. ilé mélòó lẹni tó ń pè láwòkọ́ṣe rẹ̀ ní nínú iṣẹ́ ìránṣẹ́ ìjọ mélòó ló forúkọ ara rẹ̀ dá sílẹ̀ òwì mi. gbogbo àgbáyé ló nílẹ̀ sí ìran àjànàkú kì í yàrá ọmọ tẹkùn bá bí ẹkùn náà ni wọ́n ń jọ. ẹ wo ọ̀rọ̀ tó ń polóko lẹ́kún kápárò má fi sẹ̀rínrín ohun tí ń máa wọn ọ̀run sọkún lórí ìrìn àjò ayé wa ká yá àmójútó dáadáa. ẹni ọ̀rọ̀ mi bá ta bá kó dábọ̀ kó má fi ṣèbínú ẹ̀yà ajá lọ tún bẹ̀ sí ni. n ò lẹ́nikẹ́ni nínú ibi ìjọ ìwòyí dé dúró ló mú mi lára koko. ọ̀pọ̀ ọdún ni mo fi wà nínú ìrònú kólúwa tó yọ̀ǹda mi pé kí n máa lọ. ẹni ó rán ni níṣẹ́ la sì bẹ̀rù láyé bẹ́ẹ̀ ni a fẹ́ jíṣẹ́ fún bá kọ̀ tó fà á kíkọ́rí a sì sá padà sọ́dọ̀ ẹni tó rán ni. àmọ́ ẹ má gbàgbé gbogbo ènìyàn tó ń gbọ́ mi nígbà tí Ísírẹ́lì jáde kúrò ní Íjíbítì tí ará ilé Jákọ́bù kúrò láàrin àjèjì èdè ènìyàn. Júdà ní ibi mímọ́ rẹ̀ Ísírẹ́lì ní ìjọba rẹ̀ òkun rí ó sì sá Jódánì padà sẹ́yìn. àwọn òkè ńlá ń fò bí àgbò àtàwọn òkè kékèké bí ọ̀dọ́ àgùntàn kí ló ṣe ọ́ ìwọ òkun tí ìwọ fi sá àti ìwọ Jódánì tó fi padà sẹ́yìn. ẹ̀yin òkè ńlá tẹ́ fi ń fò bí àgbò àtẹ̀yin òkè kékèké bí ọ̀dọ́ àgùntàn wárìrì ìwọ ilẹ̀ níwájú Ọlọ́run Jákọ́bù ẹni tó sọ àpáta di adágún omi àtòkúta ìbọn dorísun omi ìwọ lọlọ́run. ọmọ Kẹ́hìndé àyànfẹ́ Olódùmarè lèmi jẹ́ bí n bá lọ wọn tún wá wọn ò ní fẹ́ nìkankan kù nínú wa ẹ ṣeun ẹ kú etí gbọ́ ọ̀rọ̀.